Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òdì. Olúwabùkọ́lá aya kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mèmí lénìí. Ẹ jẹ́ kí á gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a fi ògo ìyìn àti ọlá forúkọ yín. A dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwà wà láyé, oore ọ̀fẹ́ tẹ́ mú wa wà láyé, tẹ́ mú wa wà láyé tí ó dára. A fi ògo fún orúkọ mímọ́ yín. Ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí tó bá gbé tí ọ̀tún wa wọlé, kó má gba tòsì jáde, kó má sì dòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí lórí Kò Sí Mèmí lénìí? Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé aṣiwèrè obìnrin. Aṣiwèrè obìnrin. A ó mú bíbélì kíkà wa nínú ìwé òwe. Ìwé òwe orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlá. Ìwé òwe orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlá tí ó sọ wípé aláròyé ni aṣiwèrè obìnrin, òpè ni, kò sì mọ nǹkan. Aláròyé ni aṣiwèrè obìnrin, òpè ni, kò sì mọ nǹkan. Ìkejì ẹsẹ̀ bíbélì tí ó tún kà, ìwé òwe kan náà ni orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní. Ìwé òwe orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní tí ó kà báyìí pé olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin ní kọ́ ilé rẹ̀, ṣùgbọ́n aṣiwèrè á fi ọwọ́ ara rẹ̀ fà á lulẹ̀. Olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin ní kọ́ ilé rẹ̀, ṣùgbọ́n aṣiwèrè á fi ọwọ́ ara rẹ̀ fà á lulẹ̀. Kí ni ó mú kókó àkòrí yìí wá? Obìnrin aṣiwèrè, aṣiwèrè obìnrin. Kí ni ó mú kókó yìí wá? Àkòrí yìí tí mo mú wá lénìí, àwọn bàbá wa ni wọ́n dìídì pè mí tí wọ́n fi tó mi létí pé bó ṣe ń lọ yìí, ìyá rere bá wa ṣètò kan kó tiẹ̀ bá wa fi ṣí àwọn obìnrin létí. Òun ló jẹ́ kí n mú kókó ti èní yìí wá. Ìwé òwe orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní yẹn ó sọ wípé olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin á kọ́ ilé rẹ̀. Ẹni tó gbọ́n, tó mọ nǹkan tó ń ṣe, tó jẹ́ ọlọ́gbọ́n ni á kọ́ ilé rẹ̀, á kọ́. Báwo ló ṣe lè kọ́ ilé rẹ̀? Ilé ẹni la ti ń jẹ èkúté onídodo. Ohun tó o bá jẹ, bó ṣe gàrí ló mu nílé rẹ, má lọ gbé bẹ́lòmíì ń ta pé o rí nílé wa gàrí là ń mu. Ìyẹn á wá sọ fún ẹ pé gàrí kẹ̀, àwa ń jẹ fried rice, àwa ń jẹran, àwa ń ṣe ọ̀rọ̀ tí yẹn wá bá sọ á pọ̀ ẹ̀kọ́ ìbànújẹ́ fún ọ gẹ́gẹ́ bí obìnrin. Gẹ́gẹ́ bí obìnrin á kó ẹ̀kọ́ ìbànújẹ́ fún ọ. Ìwọ náà wá máa wò pé kí ni mo fi sórí tí lágbájá ń jẹ fried rice tó ń jẹ chicken tẹ́mi mu gàrí. Bẹ́ẹ̀ òun gan tó tẹ̀ sọ fún ẹ pé òun jẹ fried rice àti chicken yẹn, irọ́ ló pa. Irọ́ ló pa. Gàrí tí wọ́n rí mu gan, òun gan ò rí mu. Òun gan ò rí mu. Ṣùgbọ́n nítorí pé ó ti mọ̀ wípé aṣiwèrè ni ẹ́, ló ń ṣe wá ń fi ọ̀rọ̀ burúkú ló fi ń bà ẹ́ nínú jẹ́. Tó yẹ kí ìwọ náà jókòó kó tèrò ara ẹ pa. Yorùbá sọ pé tó bá kọ wájú sí ẹ tó kó tá, bó bá kọ̀yìn sí ẹ kó tá, bó bá wá kù wọ nìkan kó tèrò ara ẹ pa. Kí ni ìbá máa ṣẹlẹ̀ nílé rẹ gẹ́gẹ́ bí obìnrin? Wàá to ilé rẹ. Aṣiwèrè ni ó máa ń fi ọwọ́ ara ẹ̀ fà á lulẹ̀. Tó o bá ti ń tojú ara ẹ lọ síta, tó ń tojú ilé ẹ níta, ìwọ fúnra ẹ ló ń fọwọ́ ara ẹ ló ń fi fà á lulẹ̀. Ìwọ fúnra ẹ ló ń fọwọ́ ara ẹ fà á lulẹ̀ nìyẹn. Ìwé òwe orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlá tí mo wá kà yẹn ó sọ pé aláròyé ni aṣiwèrè obìnrin. Aláròyé olóma máa rojọ́ ká. Àbẹ́ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ńlé wa lánàá. Adẹ̀jẹun àrẹ́ran fi jẹ́. Pọ̀mọ́ la jẹ. Ṣé bí mọ́mí jí o a ti kọ́ nípa mọ́mí Adébóyè tí dádì sọ fún wa pé ní ọdún mélòó kan sẹ́yìn àwọn á fẹ́ jẹun, àwọn á máa du pọ̀mọ́ mọ́ra wọn lọ́wọ́. Pọ̀mọ́ èèyàn mélòó ni mọ́mí jí o lọ rojọ́ fún gbà yẹn pé àpọ̀mọ́ ni mo máa jẹ́ o. Bóyá tó bá jẹ́ pé màmá lọ rojọ́ ń gbà yẹn ni ìbá má dé ipò tó dé yìí. Nítorí pé àwọn èèyàn gan tó jẹ́ pé wọ́n ti fẹ́ wá bó ṣe máa gbà yé ẹ̀, wọ́n á ti wá bó ṣe máa yanjú ẹ̀. Wọ́n á ti wọ́n bó ṣe máa yanjú ẹ̀ pé dẹ̀ kúrò ń bẹ̀, jẹ́ káwa jókòó síbẹ̀. Ṣé bí wọ́n sì ń jẹ pọ̀mọ́? Àwa táwa rí nǹkan kan jẹ tó ṣe ń complain, àwa kúkú máa dé lé ẹ kúrò nídìí pọ̀mọ́ yẹn, àwa lè jókòó síbẹ̀, àwa máa jẹ pọ̀mọ́ yẹn, a sì ní complain. Aṣiwèrè obìnrin. Àkọ́kọ́, àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí àwa gbọ́ tí wọ́n sọ fún wa àtẹlẹ́ ìta kà táwọn tó ṣẹlẹ̀ sí tí wọ́n kọ́, òun ni mo bá fi ṣe àpẹẹrẹ fún wa lénìí. Àpẹẹrẹ àkọ́kọ́, obìnrin tí ó ní ọkọ òun pé kò kìí tọ́jú òun dáadáa, kò kìí ṣe òun dáadáa, kò ń fi ìbálòpọ̀ dùn òun. Ó wá lọ ní ọ̀rẹ́kùnrin mìíràn síta. Ọ̀rẹ́kùnrin mìíràn tó ní síta yẹn, ìyẹn wá sọ pé òun ti gbádùn ẹ báyìí o. Ó kúkú dáa ká yanjú ọkùnrin yẹn, ká yanjú ọkọ rẹ̀, ká mú kúrò ńlẹ̀. Ká yanjú ẹ̀ ká mú kúrò ńlẹ̀, káwa méjèèjì lè fẹ́ra wa. Ṣé ń gbọ́ aṣiwèrè obìnrin?
nítorí ẹjọ́ tó lọ tó ń ta náà ni ẹni ilé ẹni la ti ń jẹ èkúté onídodo ló lọ fọ̀rọ̀ lọ ọkùnrin ń ta ọkùnrin tó lọ fọ̀rọ̀ lọ yẹn ìyẹn náà tí wàá mú pé má wọ́rì màá fẹ́ ìyẹn ni ó dáa wá jẹ́ ká lọ gba oògùn kó mú kó pọ́n sínú oúnjẹ ọkọ rẹ òun náà gba oògùn ẹni tí kò lọ́pọlọ lórí ó gbọ́n sínú oúnjẹ ọkọ ẹ̀ jẹ oúnjẹ yẹn o láti ìgbà yẹn ọkọ wá di ẹni tí ò lè ṣe mọ́ ọkọ di ẹni tí ò lè ṣe mọ́ ó wá ń sọ wípé nítorí pé òun ló sì sọ ọkọ dà bẹ́ẹ̀ tọkọ ò lè ṣe mọ́ pé òun máa jáwé ìkọ̀sílẹ̀ fọ́kọ òun wá lè bá ọkùnrin ti bí tí wọ́n jọ lọ gba oògùn òun wá lè bá lọ kò mọ̀ wípé a ṣe ní ṣera ẹ̀ nígbà tó lọ tó bọ̀ ọkùnrin ti bí tí wọ́n jọ lọ gba oògùn ìyẹn àlè ẹ̀ tó promise ẹ̀ pé òun máa fẹ́ ìyẹn wá sọ pé rárá òun ò fẹ́ òun fẹ́ ẹlòmíì ìyẹn wá lọ fẹ́ ẹlòmíì nígbà tí ìyẹn wá lọ fẹ́ ẹlòmíì ó wá ń dùn òun wípé ṣe bóun ló jẹ́ kí òun sọ ọkọ òun di tó jẹ́ kó òun sọ ọkọ òun di ẹni tí ò lè ṣe mọ́ ìwọ tó promise òun pé o máa fẹ́ òun ò wá fẹ́ òun mọ́ ṣó rò pé ìyẹn dìdìrìn ṣó rò pé ìyẹn gọ̀ ẹni tó fi lọ ẹ́ tó fi ọkọ tó fi ẹni sí lọ́kà tó ṣerú nǹkan tó bá yẹn fún ṣáwá fẹ́ sílé ajẹ́kópa òun ó ti mọ̀ pé àpàyàn ni ẹ̀ ó wá gbáriwo káàkiri pé òun ló sọkọ òun di bó ṣe dà òun ló fún òun lóògùn pé òun náà ń wá oògùn tóun máa fi sínú oúnjẹ kí ọkùnrin yẹn lè dà bí ọkọ òun ṣe dà ṣé ìyẹn abẹ́ni lórí ṣó máa jẹ́ kó mú dà kọjá lórí òun tó ti mọ nǹkan tó ń ṣe fẹ́ nìkan ṣó máa gbà láyè mọ́ aṣiwèrè obìnrin ìkejì obìnrin aṣiwèrè gbogbo wa la kà lórí social media ó nítorí pé ọkọ òun gbé àlè ó wá mú mọ́tò ó fi ń lé àlè tí ọkọ ẹ̀ gbé ó fi ń lé lọ títí o dẹ̀ wá mọ́tò títí tó fi lásídẹ̀ǹtì tó kú síbẹ̀ ẹjọ́ wo ló fẹ́ jẹ́ níwájú lọ́jọ́ ìdájọ́ tó para ìdànù àwọn ọmọ ọlọ́mọ ó dà àwọn ọmọ yẹn sílẹ̀ àwọn ọmọ di ọmọ ọlọ́mọ ń sìn nítorí pé o fẹ́ mú ọkọ ẹ̀ níbi tó ti ń ṣe ṣìnà o ò múra ẹ kó gbàdúrà fúnra rẹ kó gbàdúrà fọ́kọ kó gbàdúrà fọ́mọ pé kọ́lọ́run bẹ́ẹ̀ mú ṣìnà kúrò lójú ẹ̀ ìwọ ló fẹ́ sọra ẹ di ọlọ́run ló fẹ́ gba ṣìnà yẹn lọ́wọ́ ẹ̀ ó para ìdànù ń sìn ìkẹta ó nítorí pé ọkọ òun yàlè ó ń ṣe ṣìnà ó wá lọ gbé snapper mu àbẹ́ẹ̀ rí pé aṣiwèrè obìnrin pọ̀ láyé ìṣá ọkọ ẹ̀ ń ṣe ṣìnà ó ní àlè síta ṣó snapper tó lọ mú yẹn òun ni ò ní jẹ́ kó ṣe ṣìnà mọ́ àbí tó bá ṣe mu snapper gan tó kú orí ìsàrẹ́ ibi tí wọ́n ṣe ẹ́ sí yẹn ara àwọn àlè ẹ̀ ó máa wá sí orí ìsàrẹ́ yẹn tó máa kọjá ń bẹ̀ aṣiwèrè obìnrin ni mò ń sọ ń pa ẹ o àwọn aṣiwèrè obìnrin tí wọ́n tiẹ̀ kì í jókòó kí wọ́n rorí wọn ìwọ lọ gbé snapper nítorí pé ọkọ ẹ̀ ń yàlè ń tiẹ̀ ṣé tó bá wá kú yẹn ni ọkọ ẹ̀ ò ní yàlè mọ́ ó yà mí lẹ́nu o eléyìí tí mo mú wálé nìyẹn tó bá kọwájú sí wa ẹjẹ́ àtà o tó bá kọ ẹ̀yìn sí wa ẹjẹ́ àtà o tó bá wá kú àwa nìkan ẹjẹ́ àtẹ̀rọ ara wa pa àwa obìnrin ẹ jẹ́ ká jókòó ká ronú ara wa wo nítorí pé aṣiwèrè obìnrin á fọwọ́ ara ìfalẹ̀ ẹ̀ lulẹ̀ ṣùgbọ́n ọlọ́gbọ́n á kọ jẹ́ ọlọ́gbọ́n má jẹ́ aṣiwèrè jẹ́ ọlọ́gbọ́n má jẹ́ aṣiwèrè jẹ́ ká gbàdúrà jẹ́ ká sọ pé bàbá mi ọgbọ́n tí mo nílò láti fi tò ilé mi Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi kò ní fi ṣe ohun tí mò ń là kọjá tí n bá ní ọgbọ́n ìwọ Ọlọ́run màá tò ilé mi á sì gún ilé mi á tòrò Olúwa yọ̀ǹda ọgbọ́n tí mo nílò fún mi Jésù Olúwa wa sọ pé bàbá mi mo fẹ́ kí ìdílé mi kó jẹ́ heaven on earth Olúwa oore ọ̀fẹ́ tí ìdílé mi yóò fi jẹ́ heaven on earth Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún ẹbí mi di ìdílé mi mú di ilé mi mú Jésù Olúwa wa ìkẹta sọ pé bàbá mi mo fi ayé mi fún ọ má ṣe fi mí sílẹ̀ ṣàánú fún mi fi ọgbọ́n rẹ kún mi fi òye rẹ kún mi jẹ́ kí n jẹ́ ẹni tí o ní ọgbọ́n nínú lẹ́yìn bí o ti fún Sólómọ́nì ní ọgbọ́n Jésù Olúwa wa àmín kò jù báyìí lọ lórí ètò Kò Sí Mìmí Lénìí nígbà tó a ti máa pàdé ní ọjọ́ mìíràn ó dàbọ̀.